ìgbàlódé celebrity rice. Ìgbàlódé rice. Ó súnmọ́ gọ́tà, ó jìnnà sí. Bábí ẹ̀pọ̀ kí ló ń rẹ̀ kẹ́ni? Bábí ìkàrọ̀ wáyé. Gbogbo mi ò lè gba sí àdúgbò mi a máa mú sin. Àwa ti yọ àwọn èèyàn lọ, àwọn tó ń kọrin fún gangan tó wájú àgbo. Ibi gbọ́dọ̀ pa mí, ibi lè pè yín àgbàlagbà lẹ́yìn, ibi gbọ́dọ̀ pa ẹ̀mí. Wọ́n bá ọdí sáà fún 20 dọ́sìn ọ̀fùsíà, torí ó ṣe pàtí ìjọ ìdímẹ̀ tí ń bọ̀, torí ó lè délé kí yẹ tó. Ó rẹ̀ sí i dé. Ẹjọ́ délé kó àtẹ̀kọ́ bá ti fọ́ ẹja mẹ́ o. Èmi ni mo wáṣẹ wá sà. Ọmọ káwọ̀ ṣìwọ́, o lè ń wáṣẹ messenger. Mi ò ṣe nǹkan ẹ jẹ́ mo lè explain nǹkan tó ṣe. O lè explain nǹkan kan fún mi. Ọ̀gbẹ́ni Kọ́ládé sórí ẹ̀ pé sá, mọ̀ nǹkan tó ń ṣe o, mọ̀ nǹkan tó ń ṣe o. Ọ̀gá wa ló wà lórí ìdúró yìí o, ẹ lè mọ ẹ̀ ń tà wákẹ́ tó mọ ẹ̀ ń tà ọ̀gá o. Èwo nínú yín ló fọ mọ́tò tó wó sọnù rẹ̀? Kọ́ládé ni sá. Kí ló fẹ́ gbà nù kan ọba yé mi jẹ́? Dákun, ṣé wọn nìkan lọ kọ́kọ́ máa ń jẹ́ Kọ́ládé yìí? Àti pẹ́ńtà àti di pẹ́ńtàgọ̀n. Kò sáyè fọmọkànmọ̀ kan tí ó lò á lórí. Ìjọba ti ń wa dragon. Owó mi ilẹ̀ ìfẹ́ wèrè o. Owó mi dàbò lórí ibú ni ọ ni. Ọbẹ̀ pàṣẹ ọjọ́ ìbọn kó fi ti bẹ̀rẹ̀ orí burúkú. Kọ́ládé bàbá tá a ṣe làátọ̀ bàbá tọrọ onídìí ní máa yà ìwé ìjà lè mọ̀ mọ́ kò sólè mú ẹbí wa wọ́n máa kú ọmọ wọ̀ ní ọ̀ọ́jà lè rí. Ọjọ́ pààrọ̀ bí kò mọ́nú àwẹ̀ ni. Gbàdúmọ̀ rẹ̀ sí i dé. Gbogbo ìgbà tí mo bá ti fọ mọ́tò báyìí ni kò máa ń sùn nínú mọ́tò. Ó yẹ dá yín lójú. Ọmọ tó dà mí láàmú Àyìndé mi o ọlọ́run abáńdà láàmú Àyìndé mi o. Orí alágẹmọ́ kú sáàrò ọ̀la alágẹmọ́ kú sáàrò. Ó jẹ́ ọ̀bá táàrò ṣe é kó ju ọ̀tá alágẹmọ́. Ibi lọ́wọ́ ń jókòó sí lọ́mọ ń jẹun. Àṣírí rẹ̀ ti tú lónìí o. Sẹ́mi náà lọ́ọ́ bá sọ̀rọ̀ bá mi mú lọ bàǹtẹ́ yìí kọ̀ ni. Ká kú mi fún. Gàdá fún wọn náà. Ìwé bùrẹ́ òṣèlú ṣé kí wọ́n bọ́ owó ọmọ àbọ̀ jẹ báwọn. Ọ̀gá Sábò orí mi ló fi ṣe freedom.